Ana kumula ẹ má tún kún mọ́ jàre. Àbá Kẹ́hìndé kan ní máa sọ fún yín torí pé lè ibẹ̀ bọ́jú ayọ̀ jẹ́. Àbá kékeré kí lóde tí wọ́n náà wá ṣe báwọn. Àǹtàrà ò kí mo ṣe. Kí lóde tó ń pa Ana kumula ẹlẹ́kún. Ṣé mo fọ́ọ̀gì mọ́ ọ lérí? Kọ́lá kò sì lájú mọ́ mi lérí ó péjẹ èyí tó ṣe yìí lọ ó fọ́ọ̀gì mọ́ mi lọ́pọ̀lọ́ ó péjẹ èyí tó ṣe yìí lọ níwọ̀n ọmọ kàrà bà ní àbọ̀ gbà mí ni. Tìdá àbá kékeré kí ni pósítà tí a ní kò lè ṣe kí náà kọ síbẹ̀. Kẹ́ni mo lọ gẹ́tà kọ náà ni. Kí ló sọ pé kí wọ́n kọ. Ìgẹ́tà kọ. Ṣé èdè kò fẹ́ kọjá yóò fẹ́ kọjọ́ ọ̀hún. Àwọn ògùnmọ̀lá lẹ́yìn sàkùkọ. Kí lè ń bá mi bá kí tí màá bọ̀ ọ̀pọ̀ lórí ìmọ̀ ìjọ tó lérò lọ. Kí la fẹ́ ṣe gangan kí ni prógámù tá a fẹ́ ṣe gangan. Làlátìlì kọ́ dérìn lálá fẹ́ sí. Kí ló pè é. Làlátìlì kọ́ dérìn lá fẹ́ sí. Ọlọ́run tó dáa fún ọ. Àbá kékeré kí lè léyìí. Lay-Latul concert party. Kí ló pè é. Lay-Latul concert party. Dákun láti ju aláyá ti dáyé àpá wo ló ṣe lè Lay-Latul kọ́nsáàtì rí. Sọ fún mi ta ló ṣe lè Lay-Latul kọ́nsáàtì rí. Láti jọ tí wọ́n ti bí mi Lay-Latul Qudir náà ló ń kálukú ń ṣe. Owó abíyí ni òwú ńlá ni. Torí ẹ ló sì jẹ́ kí n pa àwọn olórin ńláńláńláńláńláńláńlá àwọn èèyàn ńláńlá mo pe Portable ọmọ lálọ́ mi mo ní kó mọ̀ dá wa kó mú ọmọ ìyá rẹ̀ kọ́lú dání. Ìtún dúró ń bẹ́ mo tún pe àfà bàbá wa fèrè Ọlọ́run mo ní kó wá ṣe fún wa ń bẹ́ àtàwọn olórin Islam. Àwọn òkúmọ̀lá nǹkan tó fi jẹ́ Lay-Latul concert náà ni. Lọ́nà wo. Lay-Latul Qudir tẹ́mi mọ́ wọ́n pe àwọn àǹfà ńláńláńlá torí pé òwú àdúrà ni wọ́n sì ṣàdúrà ni. Àwọn òkúmọ̀lá àmọ́ Lay-Latul Qudir ti ní ẹsẹ̀ pé fẹ́ ṣe Lay-Latul Qudir ẹ lọ polórin wá ẹ̀sùn wa lè polórin gidi ẹ máa pẹ́ Ṣàzú Portable wèrè olórin ẹ̀sùn wa ní ìyọ́lò ló ti wá sí wá sílẹ̀ ẹ pé wèrè olórin àti wèrè náà together. Àwọn òkúmọ̀lá àwọn òrìrìyàn náà máa wà á bẹ̀ Lay-Latul concert ni. ẹnu sọ́hun bá ṣe máa génu kì í ṣe yóò nìkan lẹ́sẹ̀ tó ṣe o. Ẹsẹ̀ lẹ́ẹ̀kejì tí mo fẹ́ lù ọ́ lùkulù sí òun ni pé ládùúgbò gbogbo fọ́tò mi tó dánú létí mo dúró rẹ mẹ́ o rí fọ́tò mi gidi kankan lọ síbi pósítà yìí àfi fọ́tò ibi tí wọ́n ti gbé mọ́lẹ̀ mi lọ́wọ́. Ana kumula ẹ jẹ́ ká gbàgbé yín jàre ẹ wẹ fàánì lẹ̀ ẹ jẹ́ ká nà ọmọ yìí ni ẹ jẹ́ ká tètè ná tánà lára rẹ̀ jàre. Kí sí ìlú bí bàbá èso àbọ̀ sí ibi. Àwọn òkúmọ̀lá dúró ló wá jẹ́ tèyí nì tó sèmi nìkan ní jẹ́ ìyá yìí o. Àbá Kẹ́hìndé ló sọ pé dájú ìbọn sí yín lọ́wọ́ ipò dábì tó túkọ̀ lọ yín. Àbá Kẹ́hìndé wọn náà máa ń parí ọ̀rọ̀ yìí ó máa ń pọ̀ ọ̀rọ̀ yìí Àbá Kẹ́hìndé. Ana kumula ìgbà tó yẹ pé Lay-Latul Qudir ta fẹ́ sí tó yẹ pé ẹ fẹ́ fi dọ́gbọ́n gbowó lọ́wọ́ àwọn jàmọ́ náà ni bígbà tẹ fẹ́ rọ́ọ̀bù wọn náà kọ́ ni mo ti ní ká gbé ìbọn sí yín lọ́wọ́ ká kúkú mọ̀ pé mo ṣe ò lè ń rà bá jì gan. Ọkọ̀ bá mú bí ọwọ́ rẹ̀ náà ibẹ̀ ayé ìlú ìbàjẹ́ ọ̀yà ẹ̀ máa bọ̀ ayé àyẹ̀wò akọ́lé. Àwọn òkúmọ̀lá ẹ dúró o ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí àgídì tó lágbè lọ o orí ọmọ àmùsá ti ló bá wa dá sí. Sẹ́ẹ̀rù pé tá a bá gbọ́rọ̀ yìí lọ́dọ̀ orí yọmí ẹ̀rù kó kí lè yọ yín bẹ̀. Ana kumula ẹ̀yin lẹ ní jáde kó nu studio tálájì bá fi lè pè ọ lásì yín wọ́n gbé yín lọ police station ṣéètì. Ẹ̀yin jàmá táwa ṣe lè Lay-Latul kọ́nsáàtì náà ni.